Ẹ kú ìgbádùn àsìkò yìí, ṣàlàáfíà lẹwà, ṣàlàáfíà ni mo tún bá yín lónìí o. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba. Kò dàrú àjẹjọ tá a ti jọ láǹfààní láti gbádùn ara wa lórí ètò yín, ètò wa Àkàgbádùn Lítírésọ̀ Yorùbá látẹnu olólùfẹ́ yín Ọ̀mọ̀wé Kọ́láwọlé Ládòkè. Ọpẹ́ ni wọ́n mọ̀ dá, wọ́n mọ̀ gbé sàdánkátà fún gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ni, torí ẹ jọ mí lójú bẹ́ẹ̀ lẹ yà mí lẹ́nu. Nínú èyí tá a ṣe lọ́sẹ̀ tó kọjá, ẹ fọ́n káàkiri ayé, inú mi dùn, ayọ̀ mi sì kún. Pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ẹ láǹfààní láti wò mí ní YouTube. Ẹ ṣé o, mo gbé sàdánkátà fún yín o. Gbogbo yín pátápátá ni mo gbé sàdánkátà fún, nílé lóko àti káàkiri gbogbo àgbáyé níbi tí ètò yìí tó tàn kádé. Inú mi dùn o, kí n mọ́ parọ́ tàn yín jẹ, ayọ̀ mi sì kún. Ṣé mo sọ fún yín? Torí pé ẹ̀yin wà ń bẹ̀ un lèmi ṣe ń fẹ̀gẹ̀ níhà èdè wa nílùú Ìbàdàn. Níhà tí mo wà, ẹ ṣé, ẹ má jẹ́ ó sú yín, ẹ má jẹ́ ó rẹ̀ yín, torí pé ẹ ti ń pe káàkiri ayé òun ní jẹ́ kí èdè Yorùbá kó máa fẹlá, kó máa gbẹ̀rẹ̀gẹ̀ jígẹ̀, kó sì máa tàn káàkiri. Débi wípé àwọn èèyàn pè mí lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi, wọ́n sì gbé sàdánkátà fún iṣẹ́ ọpọlọ. Ẹ ṣé, ẹ ṣé, ẹ ṣé, mo dúpẹ́, mo dúpẹ́ pẹ́ òkun. Pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ń wò ó, tẹ́ ẹ sì ń pín káàkiri àgbáyé, tẹ́ ń share ẹ̀ ni mò ń sọ. Tẹ́ ẹ bá tún ṣe ń wo tòní, ẹ tún bá mi pín kó kárí ilé, kó kárí oko. Nípasẹ̀ bẹ́ẹ̀, ẹ̀yin náà ń gbé ìgbésẹ̀ láti má jẹ́ kí èdè, ìṣe àti àṣà Yorùbá kó parun ni. Ẹ ṣé, mo dúpẹ́, mo mọ̀ lóore o. N ò ní ṣaláì mọ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó jẹ́ wípé wọ́n ń ṣe ìgbélárugẹ fún ìṣe àti àṣà Yorùbá. Mo sọ níjẹ̀jọ, ọ̀jọ̀gbọ́n Kọ́lá Owólabí tí wọ́n wà nílé ẹ̀kọ́ gíga fásitì tìlú Ìbàdàn, wọ́n ń ṣe bẹ́bẹ́ o, wọ́n ń ṣe gudugudu méje àti yàyà mẹ́fà nípa pẹ́sẹ́ èdè Yorùbá ò gbọdọ̀ parun. Mo sọ fún yín, mo láwọn òyìnbó káàkiri àwọn orílẹ̀-èdè ilẹ̀ aláwọ̀ funfun, wọ́n wá sọ́dọ̀ wọn tí wọ́n sì ń kọ́ wọn nípa èdè Yorùbá. Kò ní parun lágbára lọ́wọ́ Elédùmarè. Èèyàn mi láti ilẹ̀ Gẹ̀ẹ́sì nílùú London, Àlàbí Aláṣẹlà, àwọn náà lù mí lọ́gọ ẹnu, àti ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn míì. Wọ́n ní bá a bá ti ń gbéra wa lárugẹ bá ń kò mú láìfí lọ́wọ́, tá a bá ń fọn rere ara wa, kò dìgbà tá a bá kú kó tó di pa àmọyì ara wa. Ìtí wọn dùn mí náà láàrin àwa sọ̀rọ̀sọ̀rọ̀ àìmọyì ara wa, ṣùgbọ́n tá a bá rẹni tó mọyì wa, tá a bá fọn rere onítọ̀hún kò mú láìfí lọ́wọ́, kò wá dìgbà tá a bá wá kú ní ẹni tí ẹ ṣe gudugudu méje yàyà mẹ́fà. Kò gbọdọ̀ rí bẹ́ẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ wò mí níjẹ̀jọ, tẹ́ ẹ sì gbé ìgbésẹ̀, àtọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń lè dárúkọ tán kí n mọ́ tàn yín, àwọn èèyàn pọ̀ bẹ́ẹ̀. Ẹ ṣé, mo dúpẹ́ pẹ́ òkun. tó àǹfààní ẹ̀yin tẹ́ ń wò mí fún ìgbà àkọ́kọ́, ẹ mọ̀ pé abala méjì òun náà ni ètò yìí pín sí. Àkàgbádùn Lítírésọ̀ Yorùbá òun la pè é. Abala àkọ́kọ́, à ń gbára wa nímọ̀ràn ni o. Ìmọ̀ràn là ń gbára wa. Abala ìkejì gan la ti ń ka Lítírésọ̀ Yorùbá. Mo ń tún eléyìí sọ fún àǹfààní ẹ̀yin tẹ́ ń gbọ́ mi fúngbà àkọ́kọ́ ni o. Ògbójú ọdẹ nínú igbó Irúnmọlẹ̀, eléyìí tí olóògbé D.O. Fágúnwà tí wọ́n kọ ṣẹ́ ti rí ìwé ọ̀hún. Àwọn kan ti ẹ̀bí bí wọ́n ní bo ni mo ti rí ìwé yìí, pé ń làwọn kà nígbà táwọn wà ní kékeré ní ọjọ́ ìwé náà ti pẹ́. Kọ́lọ́run ọba kó ṣàánú wa ni. Ẹ má gbàgbé, mo sọ fún yín, gbogbo ẹ̀yin tẹ́ ẹ wò wá ní YouTube náà, ẹ ṣé, mo dúpẹ́. Kò tí ì tó o, ẹ tún lọ síbẹ̀ kẹ́ ẹ darapọ̀ mọ́ mi. Kí lẹ tẹ̀ láti rí mi ketekete ní YouTube @Kọ́lá Ládòkè, capital K òní K tẹ́ ẹ fi bẹ̀rẹ̀, K ńlá, ẹ wàá kọ họ lí ha lí ADOK @Kọ́lá Ládòkè, ẹ kọ papọ̀ bá ń K ńlá lẹ́ẹ̀ fi bẹ̀rẹ̀, ìyókù lẹ́tà wẹ́rẹ́wẹ́ ni. Kí lọ́rọ̀ ìyànjú tá a gbára wa fún tòní kó tó di pé a tún máa tẹ̀síwájú. Ìgbẹ́kẹ̀lé èèyàn. Ìgbẹ́kẹ̀lé èèyàn. Kí là ń pè ní ìgbẹ́kẹ̀lé gan? Ìgbẹ́kẹ̀lé ni àfọkànsí. Fún bí àpẹẹrẹ, bóyá ẹnìkan sọ fún ọ pé òun ó fún ọ ní $100, táwa ń ná níbi tí mo wà yìí, dọ́là là ń ná.
tó bá di ọjọ́ ọ̀sẹ̀ tí ń bọ̀ kọ́ wá gbà lọ́wọ́ òun tó o ti wá gbẹ́kẹ̀lé wípé bó bá di ọjọ́ ajé ọ̀sẹ̀ tí ń bọ̀ lágbájá tí lóun ó fún mi ní nǹkan báyìí, gbogbo èròǹgbà rẹ o ti kó lérí ọ̀rọ̀ tẹ́ni ń sọ fún ọ. Ohun tó ń lè jẹ́gbọ́n rẹ, ó lè jọ́rẹ́ rẹ, ó lè jáya rẹ, ó lè jọ́kọ rẹ, kó o ti gbẹ́kẹ̀lé. Ìgbẹ́kẹ̀lé èèyàn léwu o. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí káàkiri ibi tẹ́ ẹ ti ń wò mí, Ọlọ́run ọba nìkan ló tó gbẹ́kẹ̀lé o. Ó wà nínú ìwé mímọ́ táwa ń kà wípé ègbé ni fún ẹni tó fi ẹlẹ́ran ara ṣe ìgbẹ́kẹ̀lé rẹ̀. Gẹ́gẹ́ bí ìrírí tí mo ti rí, èèyàn ṣòro gbẹ́kẹ̀lé o. Nínú ìrìn àjò yín fún tọdún yìí, ẹ má gbẹ́kẹ̀lé èèyàn o. Ọlọ́run ọba ni kẹ́ ẹ gbẹ́kẹ̀lé. Èèyàn lè já àyàn kulẹ̀ nígbàkúgbà. Ọ̀rẹ́ lè já àyàn kulẹ̀, aya lè já àyàn kulẹ̀, ọkọ lè já àyàn kulẹ̀, òbí lè já àyàn kulẹ̀. Ọlọ́run ọba nìkan ló tó gbẹ́kẹ̀lé. Fún bí àpẹẹrẹ, mo rántí ọdún yìí ní ó pé 40 ọdún tí bàbá tèmi jáde láyé. Mo wà ní yàrá kejì àbí yàrá kẹta nílé ẹ̀kọ́ girama lọ́dún náà lọ́hùn-ún. Class 1, class 2, class 3 báwa ṣe ń kà ń gbà náà nu. Èyí tí ìdáyé ṣe JSS tí wọ́n ń kà ní Nàìjíríà lásìkò tá a wà yìí, kíláàsì là ń kà. Làwọn ẹbí bá dé nígbà bàbá mi kú. Ọ̀sẹ̀ kejì tí bàbá mi kú, gbà á sòkú. Mo ń fi eléyìí ṣe àpẹẹrẹ fún yín ni kẹ́ ẹ lè mọ̀ bó ṣe léwu tó nínú kéèyàn ó gbẹ́kẹ̀lé èèyàn. Nígbà bàbá mi kú, ó dàbí ẹni pé kò sí funfun kan lójú ọ̀run mọ́ lọ́dún náà lọ́hùn-ún. Àwọn ẹbí wá lọ́tún, wọ́n wá lósì, wọ́n wá ń dárò, wọ́n ń bá wa sọ̀rọ̀ ẹ fọkàn balẹ̀. À á ṣe bàbá fún yín, à á ṣe ìyá fún yín, à á ṣe yìí, à á ṣọ̀hún. Ìgbẹ́kẹ̀lé èèyàn lórí asán. Ọjọ́ kejì tí bàbá mi wọlẹ̀, tá a fẹ́rú, a fèrèpẹ̀ fórùpẹ̀, a fẹ́rùkù fẹ́rùkù, gbogbo ẹbí ló lọ pátá. Ààrẹ bí kankan, gbogbo àwọn tí wọ́n ti láwọn ó ṣèyá, àwọn ó ṣe bàbá, ààrẹ nìkankan, gbogbo wọn ni wọ́n pamọ́. Bẹ́ẹ̀ bá tiẹ̀ wálẹ̀ pé lágbájá, ẹ dákun, mo fẹ́ ṣèdánwò báyìí, wọ́n ní ẹ dákun, ọmọ tán náà fẹ́ ṣe gbá o, ọmọ tán náà fẹ́ ṣàwo o. Ẹ wo ìgbẹ́kẹ̀lé èèyàn. Kó ti wá jẹ́ wípé pàápàá jùlọ èmi tí mo jí àkọ́bí, kí n ti gbẹ́kẹ̀lé èèyàn ńgbà náà, irú ipò tólúwa ẹ̀ wà lónìí èèyàn ò ní lè débẹ̀. Ọlọ́run ọba ló tó ṣe ìgbẹ́kẹ̀lé. Ẹ má gbẹ́kẹ̀lé èèyàn o. Bí ẹ bá gbọ́kàn lọ́rẹ̀ẹ́, tọ́rẹ́ bá dà yín, tàbí tẹ́ ẹ gbọ́kàn léyàwó, tíyàwó bá dà yín, tàbí tẹ́ ẹ gbọ́kàn lé ọkọ, tọkọ bá dà yín, tàbí tẹ́ ẹ gbọ́kàn lóbí, tóbí bá dà yín, tàbí tẹ́ ẹ gbọ́kàn lé ọmọ, tọmọ bá dà yín, ẹ̀yin lẹ fọwọ́ ara yín fà o. Ọlọ́run ọba nìkan ni kẹ́ ẹ gbẹ́kẹ̀lé nínú ìrìn àjò yín bẹ́ẹ̀ tí ń lọ fún tọdún yìí. Ọlọ́run ọba nìkan ni kì í dojú tì ní. Ọlọ́run ọba nìkan ni kì í dani. Àbí ọ̀rẹ́ rẹ sọ fún ọ pé ìgbéyàwó tó fẹ́ ṣeun, bọ́ bá dọ̀sẹ̀ tó ń bọ̀ kọ́ ọ wá gbowó lọ́wọ́ ọ̀hún. N ò sì pẹ̀yìn dà tán, ó fi tóyàwó tiẹ̀ létí. Ní tí mo mọ̀ sọ fún lágbájá rèé pé tó bá dọ̀sẹ̀ tí ń bọ̀ kọ́ wá gbayé báyìí. Bọ́ọ̀rẹ́ bá tiẹ̀ ní lọ́kàn láti ṣe ọ́ láàánú, ṣùgbọ́n tíyàwó rẹ̀ rí lọ́kàn padà sí ọ pé táwa ò ní bùkátà tá a fowó gbọ́ ni, ẹ yá sọ fún bọ́ bá dé o, bí ò sówó kankan ńlẹ̀ o, tó o sì débẹ̀ tọ́rẹ́ wa ń sọ fún ọ pé má bínú, gbogbo ibi tí mo ti lérò pé mo fẹ́ gbowó, n ò rówó ń gbà ni, ṣé gbẹ́kẹ̀lé rẹ ò ti já sófo báyìí? Àbí kò jẹ́ pé ẹ̀gbọ́n rẹ kan ló fi ọ́ lọ́kàn balẹ̀ wípé tó bá dìgbà báyìí kó o wá gba nǹkan báyìí, tó o ti wá gbọ́kànlé tó o gbọ́kànlé Ọlọ́run ọba tí kì í dojú tì ni. Ọ̀wá débẹ̀ tán, ọjà ọkulẹ̀, ọ̀wá ń sunkún. Ẹ má gbẹ́kẹ̀lé èèyàn nínú ìrìn àjò yín lọ́dún tá a wà yìí o. Ọlọ́run ọba nìkan ló tó gbẹ́kẹ̀lé. Ọlọ́run ọba nìkan ló tó gbójúlé. Ọlọ́run ọba nìkan ló tó fọkàn tán, tó jẹ́ pé kì í já ní kulẹ̀ bí ti wulẹ̀ kó kéré mọ́. Àbí ẹ̀gbẹ́ bí wọ́n ti sọ ni, wọ́n ní Ọlọ́run ọba nìkan ló ní ẹgbẹẹgbẹ̀rún ọ̀nà lọ́dọ̀ níbi táwa ò ti ní ọ̀kan ṣoṣo. Ìgbẹ́kẹ̀lé èèyàn léwu o. Bẹ́ẹ̀ ṣe rìnrìn àjò yín nínú ọdún yìí, ẹ má gbẹ́kẹ̀lé èèyàn, ó léwu o. Ọlọ́run ọba nìkan ni kẹ́ ẹ gbọ́kànlé. Ó ní ò ní já yín nítàn mọ́, ó ní ò ní dójú tì yín, ó ní ò ní já yín kulẹ̀. Èmi ti gbẹ́kẹ̀lé Ọlọ́run ọba, mo ti bọ́lọ́run ọba dòwò pọ̀ kọjá èmi kulẹ̀ rí o. Ó ní mo ṣe ń sọ ìrírí mi fún yín. Ọlọ́run nìkan ò ní kẹ́ ẹ jẹ́ ká gbẹ́kẹ̀lé ní gbogbo ìrìn àjò wa láyé. Ọlọ́run nìkan ní kẹ́ ẹ jẹ́ ká gbẹ́kẹ̀lé nínú ìrìn àjò wa fún tọdún yìí. Ojú ò ní tì wá o,
àní rógun ìjákulẹ̀ nínú ìrìn àjò wa lọ́dún yìí, àní rógun ìṣubú nínú ìrìn àjò wa lọ́dún yìí. Ó tán lẹ́nu, ó kùnkùn lábala ibi tá a wà hùn. Ẹ jẹ́ á lọ abala ibi tá a ti ń ka lítírésọ̀ Yorùbá, ìwé ògbójú ọdẹ nínú igbó irúnmọlẹ̀ láti ọwọ́ olóògbé D.O. Fágúnwà. Ẹ má gbàgbé o, ẹ láǹfààní láti wò mí ketekete lórí ìkànnì ayélujára YouTube náà. Ntẹ́ẹ̀kọ́ tẹ́ẹ̀ fi rí mi wò ń bẹ̀ @Kọ́lá Ládòkè, ẹ̀ẹ́kọ́ papọ̀ capital K, K ńlá, àbí kí n sọ pé kí ní ńlá ńlẹ́ fi bẹ̀rẹ̀. Ẹ wàá mọ ọkọ̀ yòókù tẹ́lẹ̀, kí ńlá hó lí hé lí hé dí hó ké hí. Bẹ́ẹ̀ ṣe kọ́nu @Kọ́lá Ládòkè lẹ́ẹ̀bá máa wò mí ní YouTube. Ẹ jẹ́ á tẹ̀síwájú níbi tá a ti dánu dúró níjẹ̀jọ́. Ṣé ẹ gbàgbé wípé àkàrà oògùn ló ń ṣàlàyé ọ̀rọ̀ fún wa lẹ́yìn tí ìyá rẹ̀ jáde sí i níbi tó ojú rẹ̀ ti rí ìpọ́njú, tó lọ sínú ihò kan léyìí tó ti níbẹ̀ ni wọ́n ń kókó ẹran sí láàrin ìlú, tó jáde nínú ihò tó pàdé ògbójú ọdẹ kan náà torúkọ tiẹ̀ náà ń jẹ́ Lámọ̀yín. Nígbà tó pàdé Lámọ̀yín, wọ́n jọ ríra wọn, wọ́n kíra wọn, wọ́n yọ̀ mọ́ra wọn. Lẹ́yìn eléyìí wọ́n pinnu wípé káwọn ó dẹ̀gbẹ́ lọ. Níbi tí wọ́n ti dẹ̀gbẹ́ lọ, wọ́n pàdé àǹjànú kan. Àǹjànú ọ̀hún yọjú sí wọn. Àǹjànú ọ̀hún ló ń bá wọn sọ̀rọ̀ lọ ní ọ̀sẹ̀ tó kọjá níbi tá a ti dánu dúró. Àǹjànú ọ̀hún, ẹ jẹ́ á tẹ̀síwájú níbi tá a ti dánu dúró ní ọ̀sẹ̀ tó kọjá. Àǹjànú ọ̀hún ló ń sọ̀rọ̀ lọ báyìí o. Ọlọ́run àti ìlànà rẹ̀ mo sì dá rúdurùdu sílẹ̀ ní ọ̀run. Ọlọ́run sì rí pé mo le àti pé ọgbọ́n mi burú ní gbogbo ọ̀nà. Ó sì fi mí fún Èṣù kí ó jẹ mí níyà fún odidi ọdún 7. Ibi tá a ti dánu dúró níjẹ̀jọ́ nù. Ẹ jẹ́ á tẹ̀ wájú. Tó bẹ́ẹ̀ ni mo gbé iná ọ̀run àpáàdì ní ọdún 7 gbáko. Mo padà tọ̀ Ọlọ́run lọ ní ọdún 7. Ọlọ́run sì rí wípé kò sí ìyípadà rere lára mi. Ó wí ní ìbínú rẹ̀ pé, ìwọ ń yọ mí lẹ́nu, ìwọ èèrà, ìwọ ń tàpá sí mi, ìwọ tí kò tó nǹkan kan, ìwọ ń dà mí láàmú. Lónìí yìí ni èmi yóò pín orí rẹ sí méjì, èmi kò sì ní jẹ́ kí èdè rẹ kó ṣọ̀kan mọ́. Wọ́n dà ọ́ ní èdè rú bí mo ti ṣe dà àwọn ará ìsọ̀ Bábélì ní èdè rú ní ọjọ́ tí wọ́n gbéraga sí mi. Èmi yóò sì sọ ọ́ sínú igbó kí ìwọ kí ó di alárìnkiri ní gbogbo ọjọ́ ayé rẹ. Ìwọ kì yóò sì ní ìsinmi títí tí ọmọ aráyé yóò fi dá erùpẹ̀ sí ọ lára, àti ọjọ́ náà rèé o. Ìwọ ọdẹ rere, nítorí náà mo bẹ̀ ọ́ kí o bu erùpẹ̀ ilẹ̀ kí o dà lù mí lára. Nítorí ìrìnkiri yìí ó sú mi. Àánú rẹ̀ ṣe mí. Àkàrà oògùn ló ń sọ̀rọ̀ lọ báyìí o. Àánú rẹ̀ ṣe mí, mo sì dá erùpẹ̀ lù. Bẹ́ẹ̀ ni ó sì di òkúta ńlá, ó dúró sí ojú kan náà títí ayé. Lẹ́yìn eléyìí, àwọn irun wọ̀nyí ti tẹ́ lójú mi, n kò sì bẹ̀rù wọn mọ́. Ní tèmi o, níbikíbi tí mo bá ti rí wọn. Bí mo ti ń rìn káàkiri nínú igbó yìí ni mo dédé bá obìnrin arẹwà kan pàdé. Ó wù mí gidigidi. Mo ní bẹ́ẹ̀ ni mo kí i, òun náà sì kí mi. Mo béèrè bí ó ti ṣe dé àárín aginjù irú eléyìí, ṣùgbọ́n kò dá mi lóhùn kankan. Níkẹyìn mo bẹ̀ ẹ́ kí ó ṣe ìyàwó mi, ṣùgbọ́n ó kọ̀ sí mi lẹ́nu. Mo bẹ̀ ẹ́ títí kò gbà. Mo sì dẹ́rù bà á wípé tí kò bá gbà láti fẹ́ mi, èmi yóò yìnbọn lù ú. Ṣùgbọ́n ó dá mi lóhùn pé ìbọn mi ò lè gbé òun ṣe. Nínú ìbínú mi, mo yí ojú ìbọn mi padà, mo dá ojú ìbọn mi kọ́, mo sì yìn sí i. Ṣùgbọ́n ìbọn mi dún ṣá, ọta kò jáde rárá nínú ìbọn mi.
lẹ́yìn tí ìbọn mi dún wọ́là lójijì. Lẹ́yìn eléyìí ó wò mí títí, ó wí pé bí kò ṣe àánú rẹ tó ṣe mí, lónìí ni èmi ìbá pa ọ́ lẹ́ẹ̀kan ṣoṣo. Èmi sì dá lóhùn pé o kò lè pa mí lára. Obìnrin náà sì kọjú sí ọ̀nà tirẹ̀, ó ń lọ. Ẹwà rẹ̀ tún fà mọ́ mi, mo tún tẹ̀lé, mo sì dì í ní ọrùn ọwọ́ mú. Bí mo sì ti dì í ní ọrùn ọwọ́ mú yìí, ó ṣubú lulẹ̀, ó sì di igi ńlá kan. Ṣùgbọ́n mo di igi náà mú sílẹ̀ nítorí obìnrin náà wù mí púpọ̀. Lẹ́yìn eléyìí mo rí tí igi yìí yí padà, tí ó di àgbọ̀nrín ńlá. Àgbọ̀nrín ńlá tó níwo lórí sarasara, ṣùgbọ́n mo tún dì í mú sílẹ̀. Ó jà títí, ó jà fitafita. Mo di àgbọ̀nrín náà mú ní dandan. Láìpẹ́ ó tún yí padà, ó di ìléru tí ń jó, ṣùgbọ́n n kò fi iná ìléru tó ń jó, ṣùgbọ́n n kò fi í sílẹ̀. Mo tún dì í mú síbẹ̀ ni, iná náà kò sì jó mi. Bẹ́ẹ̀ ni ó bẹ̀rẹ̀ sí yíra padà títí ó fi di obìnrin arẹwà ti àtijọ́, nítorí tí ó tún di ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan. Ó di ẹyẹ ńlá, ó di omi, ó di ejò ńlá kan, ṣùgbọ́n mo tún dì í mú daindain ni. Níkẹyìn tí ó di obìnrin arẹwà náà, ó wò mí, ó sì bú sẹ́rìn-ín. Ó rẹ́rìn-ín músẹ́. Lẹ́yìn tí ó rẹ́rìn-ín, ó wí pé èmi yóò fẹ́ ọ, ìwọ ògbójú ọdẹ. Ó sì fẹ́ mi, a sì gbé ara wa níyàwó. Lámọyín ni ó ṣe àlùfáà fún wa. Mo ṣe àsè ńlá ní ọjọ́ náà. Ọ̀rọ̀ náà dùn gidigidi nígbà tí ènìyàn ń gbé iwin ní ìyàwó, tayé tọ̀run wọ́n jẹ wọ́n mu. Èmi àti Lámọyín jẹ́ ọ̀rẹ́, a sì fẹ́ràn ara wa gidigidi. A kì í fẹ́ fi ara wa sílẹ̀, bẹ́ẹ̀ ni a kò fẹ́ ya ara wa. Ní ọjọ́ kan, a jọ múra, a lọ sí ìgbé ọdẹ. Ilẹ̀ ṣú wa sí ọ̀nà, bẹ́ẹ̀ ni epo tán nínú àtùpà wa, ṣùgbọ́n òṣùpá dàbí ọ̀sán. Nígbà tí ó pẹ́ tí a ti ń rìn káàkiri nínú òṣùpá yìí, a dé ibi òkúta ńlá kan tí ó tóbi púpọ̀, tí ó sì ní àwọn ihò ńláńlá nínú. Gbogbo ọ̀nà tí ó lọ sí inú ihò náà ó ń dán koro koro koro. Lámọyín sọ fún mi wípé òun fẹ́ lọ sùn nínú ọ̀kan nínú ihò yìí. Mo sì sọ fún un kí ó má lọ, ṣùgbọ́n kò dá mi lóhùn. Ó ní dandan àfi bí òun bá lọ. Nígbà tí mo rí pé ó lọ tán, mo yára ságun orí igi ńlá kan. Mo lọ wo ojú ayé. Láìpẹ́ ni mo rí ọkùnrin tí ó tóbi kan. Ó ní ojú mẹ́rin àti apá mẹ́fà, ó sì ní ìwo méjì lórí sarasara. Ó jáde láti inú ihò àpáta náà wá. Ó gbé ẹ̀jẹ̀ sínú igbá fífọ́ kan, ó gbé wá sí ìdí igi kan tí ń bẹ níwájú òkúta náà. Ó wí pé o ṣeun lónìí o, Olúwa, o ṣeun, mo dúpẹ́ o. Mo mọ̀ pé agbára rẹ ni ẹran báyìí fi tọ̀ mí wá nínú ilé mi. Jẹ́ kí n máa rí irú eléyìí ní gbogbo ọjọ́ o. Mo dúpẹ́ o, Olúwa. Èyí tí mo rí rèé o. Mo dúró títí ilẹ̀ fi mọ́, ṣùgbọ́n Lámọyín kò jáde. Nígbà tí ó di òwúrọ̀ ọjọ́ kejì, mo ké sí Lámọyín. Lámọyín kò dá mi lóhùn. Mo bá sọ̀kalẹ̀, mo lọ sí ibùdó, mo sì sọ fún ìyàwó mi. Ìyàwó mi pàápàá, níwọ̀n bí òun náà kì í ti ṣe ará ayé, ó ti yára mọ ohun tí mo ń sọ bí ó ṣẹlẹ̀ sí Lámọyín. Ó dáhùn pé ọkùnrin tí ìwọ rí nì, Tẹ̀mbẹ̀lẹ̀kun ni orúkọ rẹ̀ ń jẹ́. Ẹ̀gbọ́n òun ní í ṣe. Ẹ̀gbọ́n rẹ̀ sì ni ẹni tí ń jẹ́ Bìlísì, ẹni tí ilé rẹ̀ ń bẹ ní ọ̀gbun àìnísàlẹ̀, níbi tí wọ́n gbé bí ìyá mi. Tẹ̀mbẹ̀lẹ̀kun ni ó sì fẹ́ àbúrò mi. Wọ́n sì bí ọmọkùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Dàrúdàpọ̀. Ọmọ náà dàgbà, ó wá iṣẹ́, ó sì rí iṣẹ́ lábẹ́ èṣù. Èṣù
tí í ṣe ọba ìlú ọ̀run àpáàdì, mo gbọ́ pé ìdàrúdàpọ̀ múra sí iṣẹ́ púpọ̀, ó sì di ńlá. Ó sì dùn mọ́ mi pé òun ni ó jẹ́ olórí àwọn ẹni tí ń bu epo sí iná nínú ọ̀run àpáàdì lákòókò yìí. Ohun kan náà tí ó kó mi nírìíra fún àwọn tí ó ń bá ṣiṣẹ́ ní ọ̀run àpáàdì ni pé ara wọn máa ń dúdú bí aró, ìka inú wọn ó sì máa ń pọ̀ ju ti ọ̀bọ lọ. Nítorí náà, ìwọ ọkọ mi, mo rò pé Lámọrin ti bọ́ sí ọwọ́ tẹ̀m̀bẹ̀lẹ̀kun ni o. Nítorí tẹ̀m̀bẹ̀lẹ̀kun kì í jẹ iṣu, kì í jẹ àgbàdo, ẹran èèyàn ni í jẹ. Ó mà ṣe o. Nígbà tí ó sọ ọ̀rọ̀ wọ̀nyí tán, omijé kíkorò bọ́ ní ojú mi, mo sì sọkún. Mo ké títí, mo fi gbogbo ara ké, gbogbo igbó sì bú ramúramù. Nínú èyí tí mo ké bíi kìnìún, ṣùgbọ́n gbogbo ìgbẹ́ ló mì tìtì. Igbe mi kò mú ọ̀rẹ́ mi tẹ̀m̀bẹ̀lẹ̀kun padà wá o. Láti ìgbà tí ìyá mi ti tọ̀ mí wá tó sì kúrò ni ó ti máa ń sọ fún mi. Lẹ́yìn tí mo pàdé Lámọyín, tí mo dé ọ̀dọ̀ Lámọyín, ọkàn mi kò tún lọ sí ilé mọ́. Ìgbé irúnmọlẹ̀ dùn mọ́ mi. Ṣùgbọ́n nígbà tí Lámọyín sì tún kú tán, ibẹ̀ tún sú mi o. Mo bẹ̀rẹ̀ sí ní ronú ìwà àti ọ̀nà tí n ó gbà lọ sí ilé. Ní ọjọ́ kan, bí mo ti lọ sí ìgbé ọdẹ, mo dédé rí ọ̀nà kékeré kan tí mò ń tọ̀ ọ́ lọ títí n kò rí òpin rẹ̀, ṣùgbọ́n mo pinnu àti tọ̀ ọ́ dé òpin. Nígbà tí ọjọ́ ń kan rí gan-an, mo dé ahéré kan tí mo sì bá ọmọ kékeré kan níbẹ̀. Nígbà tí mo sì wo ojú ọmọ náà dáadáa, ó di àbúrò mi, ọmọ ẹ̀gbọ́n mi ọkùnrin tí wọ́n bí tẹ̀lé ìyá mi ni. Inú mi dùn púpọ̀. Mo sì ké sí ẹ̀gbọ́n mi tí ó wà ní oko. Nígbà tí ó dé, ó yọ̀ mọ́ mi, inú rẹ̀ dùn. Ó sì béèrè ibi tí mo ti lọ àti ìdí rẹ̀ tí mo fi pẹ́. Ṣùgbọ́n kí n tó fèsì sí ọ̀rọ̀ rẹ̀, mo bẹ̀ ẹ́ kí ó jẹ́ kí n lọ kó ẹrù mi kí n sì mú ìyàwó mi wá. Ó sì gbà. Bẹ́ẹ̀ ni mo padà. Mo lọ sí ibùdó láti lọ mú ìyàwó mi. N kò rìn ju ìṣẹ́jú mẹ́wàá lọ. Nígbà tí mo pàdé ìyàwó mi, rírí tí mo sì rí ó yà mí lẹ́nu nítorí pé ibùdó ni mo fi sí. Mo kí i, òun náà sì wí báyìí ni mo wí pé ìyàwó mi ọ̀wọ́n, ó yà mí lẹ́nu láti pàdé rẹ níhìn-ín. Ṣé kò sí nǹkan kan? Ó sì dá mi lóhùn wípé olólùfẹ́ mi ọ̀wọ́n jùlọ. N kò mọ̀ pé báyìí ni ìpínyà yóò dé sí àárín wa. Ojú mi ń bá ọ lọ. Nígbà tí ìwọ dé abúlé, ní ti ìwọ tí rí àwọn èèyàn rẹ. Èmi bí iwin, n kò lè bá ènìyàn ṣe àjọṣepọ̀ bí ti wulẹ̀ kó kéré mọ́. Nínú èrò inú wọn ibi ni lójoojúmọ́. Ẹ jẹ́ á dúró ní àhín. Ibi tá ti dánu dúró rèé o. Ẹ ṣé, mo dúpẹ́ pẹ́ òkun. Bẹ́ẹ̀ tí ń wò ó, ẹ pín kó kárí ilé, kó kárí oko. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ mi ní YouTube gẹ́gẹ́ bí ìbéèrè yín wípé ká wà ní YouTube. A ti wà níbẹ̀ @Kọ́lá Ládòkè. Ẹ kọ papọ̀. Ké ńlá ńlẹ́ fi bẹ̀rẹ̀ rẹ̀. Ẹ kọ papọ̀ ni. Kadara náà lẹ́mọ̀ wò mí báyìí. Mo dúpẹ́ pẹ́ òkun. Ìrànlọ́wọ́ kan tẹ́ ẹ lè ṣe fún mi lásìkò tá a wà yìí ní kẹ́ ẹ pín kó kárí ilé, kó kárí oko. Gbogbo ẹ̀yin tí n ò lè dárúkọ pátá tẹ́ ẹ wà níbẹ̀ ọ̀hún tó jẹ́ pé ẹ̀ ń pín káàkiri, tẹ́ ẹ jẹ́ olólùfẹ́ mi, tẹ́ ẹ jẹ́ ojúgbà mi, tá a jọ ń ṣe ìgbélárugẹ fún ìṣe àti àṣà Yorùbá. Àní dààmú o, kò ní sú wa, kò ní rẹ̀ wá, lágbára lọ́wọ́ Elédùmarè. Títí ọ̀sẹ̀ tó ń bọ̀ tá a tún jọ pàdé. Tó, tiyín ní tòótọ́, ọ̀mọ̀wé Kọ́lá Wọlé Ládòkè. Ire o.